ẹja bẹ́ẹ̀ ni nǹkan oní nǹkan làwọn èèyàn wá ń gbé lárugẹ ohun àbí wọn bí kì í wọ́n tẹni ẹlẹ́ni ní yá wọn lára adífá fún wọ̀ọ̀dẹ̀rẹ̀ tí ṣalábàárìn ẹja ẹjọ́ oore kí ni ìwọ ń ṣe fẹ́ já ṣe bó mu lẹ́rú ni àwọn èèyàn wá kọ àṣà tiwa ẹ̀sìn ìbílẹ̀ tiwa ẹ̀sìn ìṣẹ̀ṣe tiwa wọ́n kọ̀ ọ́ lẹ̀ wọ́n lọ gba ẹ̀sìn ẹlẹ́sìn míì tán fi mú wọn lẹ́rú gbogbo tí mò ń sọ yìí wa àmọ́ lọ́wọ́ yìí kálukú ti ń gbọ́n àwọn èèyàn ti ń padà wọ́n ti fẹ̀tàn sílẹ̀ ẹ wo lóòtú kó tó ti pa lọ àkàn ráyè ni mo fẹ́ sọ nǹkan kan lórí wípé kí àwọn èèyàn wá mọ̀ pé èṣù is not a Satan èṣù kì í ṣe sàtánì o torí èṣù pẹ̀lú àwọn baba ńlá baba ti wá tí gbogbo wa jọ mọ̀ tá a bá ń dárúkọ eégún adárúkọ Ọ̀rúnmìlà adárúkọ Ṣàngó adárúkọ Ọya bẹ́ẹ̀ náà lórúkọ èṣù ṣe wà nígbà tán wá Sátánì